ni ààrẹ mọ̀mọ́ ní o aṣíwájú ogun fún gbogbo Yorùbá o ààrẹ ni. Ààrẹ ni ààrẹ mọ̀mọ́ ní o aṣíwájú ogun fún gbogbo Yorùbá o ààrẹ ni. Àní ààrẹ ni ààrẹ mọ̀mọ́ ní o aṣíwájú ogun fún gbogbo Yorùbá o ààrẹ ni ààrẹ mọ̀mọ́ ní o aṣíwájú ogun fún gbogbo Yorùbá o ààrẹ ni. Àlàdé mọ̀mọ́ tún ti dé o. Èmi làlàdé akéwì bàkéwì náà lẹ́ ń gbóhùn lọ́wọ́lọ́wọ́ o. Àní mo fẹ́ kí bàbá mi o. Akin lójú ogun. Ògbóná gbogbo tí ń dátọ́ lẹ́nu bí náà ni mo ké sí lọ́wọ́. Àlùjọ ní ìyá tí dẹ́rù bara rẹ̀ nínú ilé o. Aṣíwájú ogun fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá o bàbá mi. Ìbà Gani o. Abíọ́dún Ìgè Adams. Ọ̀pọ̀ Ayíbayọ̀ Mídé o. Ẹkùn bàbá ìbejì Ààrẹ Ọ̀nà Kakanfò. Fún gbogbo ọmọ ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire pátápátá o bàbá mi. Ikú ọmọ níwọlé tán ìníwá lọ́lé lẹ́nu máre ọba dáni wáyé àròmọ níṣe yìí o lọ́lé lẹ́nu máre ọba dáni wáyé Ìbà Gani o. Abíọ́dún Ìgè Adams òjòyàn bẹ́ẹ̀ni kọ́sọ̀tà ẹ̀lẹ́dílé jípa Ààrẹ Ọ̀nà Kakanfò ìdá ọ̀ ṣe bóun nírẹ̀yìn alágbẹ̀dẹ. Ẹ̀yin lẹ́rẹ̀ ya wọn ta ẹ̀yin pátápátá o jèrè bàbá mi. Nítorí pé ẹni mi kúkú dé o, ara rẹ̀ ní mi. Gbogbo àwọn táyọ̀ mọ̀ nígbà tó yín lọ́lé lẹ́nu màrí ọba Gani wáyé. Bàbá mi o, Ìbà Gani o, Abíọ́dún Ìgè Adams. Ẹ̀jẹ̀ kì í lọ́lé bàbá tó bí ìlọ́mọ, ẹ̀yin lọ́mọ. Ọmọ gíga àkókò ọmọ ikú àdìmúlà ọmọ anájà àgìdá nádòògùn ṣèbílẹ̀ ìhín lágara dídí tí kò mọ̀ pọ̀ lọ́gànjọ́ òògùn nílé bàbá tó bí ìlọ́mọ ọjà àrídí láti tasú ní méje kọ́bọ̀ mọ́ o ẹ̀yìn ìlọ́mọ ọmọ òkìkí fáwọn o ọmọ àsòrò dídẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ọmọ wíkòkò kọlọ́rọ̀ ọgbọ́ kí ọlọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ ìdójì ṣe ẹ̀yin lọ́ máa bókun gbọ́rọ̀ ọmọ olómi méjì nílé ìkan mímu ìkan ẹ̀fún ọmọ lẹ́kùn ńlá jíṣẹ́ rere ọmọ àbúrò ẹ̀sìn wọ ṣíṣin nílé bàbá tó bí ìlọ́mọ ọmọ àbúdà gboyè ẹ̀kí mo ògùn ní ìyín ọmọ orí ìtúrìrọ̀ àgbẹ̀dẹ ṣoṣo lọ́nà ìrètí mo ògùn ní ìyín alágbẹ̀dẹ kò kí tẹ́wọ́ gbó owó ilé bàbá tó bí ìlọ́mọ bóyá nídàálẹ̀ kì í mọ́ lọ ọmọlá ni wọ́n kó kíkí ilé àwọn bàbá tó bí ìlọ́mọ Elédùmarè dákun má jẹ́ kí àgìyà kókó bàjẹ́ lọ́lọ́ orúkọ rẹ̀ ọba Gani wáyé. Ìbà Gani o. Abíọ́dún Ìgè Adams gbogbo ọmọ ẹgbẹ́ OPC àpapọ̀ gan fún local government wọ́n ní kí n mọ kí n látòrí ọ̀gá wa Comrade Lukumanu Usmanu. Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi, mo kí gbogbo akú àtàárọ̀ akú bójú ọjọ́ ṣe rí. Àtàbá wà ní ọ̀sán mo kí n kásán, àtàbá wà láàárọ̀ mo kí n káàárọ̀ according to the weather ní ibi tí oníkálùkù wa bí ibi tá a bá wà. Mi ò ní pẹ́ ní orí program yìí torí pé mo kàn fẹ́ sáré wá ṣe 1 or 2 analysis kí n dẹ̀ fìdí òtítọ́ múlẹ̀ ní orí nǹkan tí
àwọn ọmọ Sunday Igboho tí wọ́n ṣe, nítorí pé kì í tó ní ó máa ń dó ìkànnì ni. Àwo ò sí nínú ẹni tó ń túrọ́ tàbí èlùbọ́ tó ń parọ́ jẹun ní ilẹ̀ Yorùbá. Ààrẹ ti ń bá ìrìn àjò struggle Yorùbá ẹ̀ bọ̀ ọjọ́ ti pẹ́, ilẹ̀ ti ta sí. Ìdí bàbá òun ni ọmọ máa bókó, ó dẹ̀ jura wọn lọ. Bá bèbú kẹ́ ẹ ṣe gbogbo nǹkan tó ń pè lóhùn kẹ́ ẹ ṣe. Omi tá a bá fi ṣe ẹyin ni kì í dúró lára ẹyin. Now, Sunday Igboho wọ́n ní ọmọ sàn òun ló ń kó pọ́npọ́ bá ìyá ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti bí ìjẹta lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State, ẹ̀yìn gbà wá tájọ́ ọmọ ẹgbẹ́ Ìbà Gani Adams is less concern of us. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ìrìn àjò tó ṣẹlẹ̀ yẹn, because we are not Yorùbá nation. Ẹni tó bá jẹ́ pé tí ẹ̀dín nìkan ló máa kù tó máa mọ̀ wípé we stand for federalism, regionalism and restructuring, and that was nǹkan tí bàbá wa Ìbà Gani Adams tí wọ́n máa ń tẹnu mọ́ nìyẹn. Now, ọmọ Sunday Igboho nation tó pèrè ní àròlé bàbá 1010 ó fẹ́ ṣe program. Ṣé tí ẹ bá rí nǹkan tẹ́ fẹ́ ṣe ní orí program mọ́, ṣé dandan ní kẹ́ parọ́ mọ́yàn ni? Ẹ parọ́ títí ẹnu igun. Ẹ parọ́ títí ẹ gbá gbogbo ọmọ Yorùbá ní diaspora, ẹ tún gbá wọn nílé, ẹ gbá wọn lóko. Lórí ìrìn àjò tó jẹ́ pé 20 ọdún ẹ lè rìn kẹ́yege. Now, àdínà yín, ṣùgbọ́n nítorí pé àwa ń jẹ́ kó yé yín pé ìlànà tẹ́yìn gbé kalẹ̀ yẹn in our own spiritual realm, a lè bá yín rìnrìn àjò yẹn, but we give you 100% support. Ẹni tẹ́ bá fẹ́ ṣe rally a gbọ́dọ̀ tẹ̀lé yín, a ní a lè ṣe rally. What we stand for is restructuring. Ká gbé dìmáṣọ, ká gbáṣọ mọ́dì, mi ò rò bí ìjà wà nù ẹ̀ kí dìmá ti gbófo ni. Kóbìnrin péjò, kọkùnrin péjò, wọ́n ní kéjò máa lọ ni. Ẹ wá ń tú rọ́tà débi pé ẹ tún máa parọ́ mọ́ Ìbà Gani Adams. Now, àrólé bàbá 1010 jáde lánàá, ó ṣe program lórí ọ̀rọ̀ issue Yorùbá nation tán lọ ní wọ́n lọ dìtẹ̀gbà ìjọba ní Ọ̀yọ́ State. Ó ní Ìbà Gani Adams pé Dúpẹ́ Onítìrì, Miss Dúpẹ́ Onítìrì, Ìbà Gani Adams ló ń ṣiṣẹ́ fún. Ta ló wà ní inú ayé yìí tí ò ní mọ̀ yí pé Dúpẹ́ Onítìrì àti Sunday Igboho ehoro wọ́n jọ wà ní. You people, you call yourself Yorùbá Nation Caucus. Bàbá Akíntóyè, bàbá Yorùbá Nation ni. Sunday Igboho òun ni olórí Yorùbá Nation. So what are you people are not debunking? Máa play àwọn fọ́nrán kan fún yín ní ibi tí Sunday Igboho ti sọ pé àwọn ọmọ ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀, and ẹni bá watch program ọmọ Bàtálá nínú àwọn first note kan tó ṣe nínú last week tí wọ́n ń play ní orí program wọn ẹni yẹn ń sọ mẹ́rin pé àwọn ń ṣiṣẹ́ lọ underground. Now tí eléyìí bá rí sort missing ní Ọ̀yọ́ State, what's the meaning of the underground tẹ́ ń ṣiṣẹ́? Tó wá sọ pé Yorùbá Nation títí Onítìrì ọ̀tọ̀, títí yín ọ̀tọ̀. Why are you attaching Ìbà Gani Adams with your motion? Pẹ̀lú movement yín, ṣé Ìbà Gani Adams ń ṣe Yorùbá Nation ni? Kí ló dé tó ṣe pé irọ́ fún yín? Kí ló dé tí irọ́ fẹ́ ba ayé yín jẹ́? Náà máa play ọ̀rọ̀ yẹn. Ẹ yẹn play ọ̀rọ̀ yẹn. Torí pé ẹni tí ó gbọ́ tẹnu ẹ̀gà ló máa ní ẹ̀gà ń pàtó. Ní ayé ẹ ti padà bàjẹ́ pátápátá bíi ti arákùnrin wọn Gani Adams. Pé àwọn méjèèjì wọ́n ti jọ Dúpẹ́ Onítìrí, mo ní ayé ẹ ti padà bàjẹ́ pátápátá bíi ti arákùnrin wọn Gani Adams.
ṣé ti rí pé àròlé bàbá 1010 ó ti fù ọpọlọ ẹ ti lọ bí ti tọ̀gá yín ẹ ní làákàyè mọ́ ẹ di túrọ́tà àwọn ọmọ Yorùbá ti mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ submit now irọ́ ló kù tẹ́ fẹ́ máa pa kiri irọ́ ló kù tí ẹ fẹ́ máa pa kiri òun sọ pé àwọn èèyàn tó ń pè ẹ́ tẹ́jọ́ ń ṣe propaganda voice note yín tẹ́jọ́ ń ṣe propaganda calling ní orí iṣu ẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni wọ́n ń sọ fún yín pé Dúpẹ́ Onítìrí ìránṣẹ́ Ìbà Gani Adams ni orípo lack of manner no èlò lọ fún ẹ tí ó jẹ́ pé every time every day tó bá ti wà ní orí iṣu ẹ àfi kó máa parọ́ tó bá ti wà ní orí iṣu yín tí gbogbo ẹ̀ bá ti wà lórí iṣu tẹ́ ẹ̀ báyìí ti mention Ìbà Gani Adams ọjọ́ òkùnkùn tẹ́ gbé dání kò ní tà ṣọ́ṣẹ́ pé rọ́ fún yín ni ṣé ṣó yẹ pé rí bẹ́ẹ̀ ṣe ń sọ kó tó di pé kò sọ mọ́ ṣé ṣó yẹ kó rí pẹ̀ ṣó yẹ kó rí bí àbí kí ló náà ń jẹ́ tó dàbí ẹmu asín òyìnbó yẹn òun ṣe ń sọ pé Dúpẹ́ Onítìrí èèyàn ni ọ̀gá yín ni ìkíní kan yín ni igbá yín kan ni tó ń hèlè ẹ̀ nígbà yẹn Dúpẹ́ Onítìrí tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó ń hèlè ẹ̀ nígbà yẹn now ìwọ ní god láti wá jáde ní pé iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí tàbí táwọn Yorùbá nation ẹgbẹ́ yín tí wọ́n ṣe ní pé Ìbà Gani Adams ló ṣiṣẹ́ fún ṣó rí pé lack of brain gbogbo ayé mọ̀ ní pé Ìbà Gani Adams ló ṣe Yorùbá nation bàbá Akíntóyè ní bàbá Yorùbá nation Sunday Igboho lórí Yorùbá nation so what are you talking about and wọ́n ní ó jọ gàtè kò jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì tọ́ra wọn èmi á gbé lọ sí inú fọ́nrán kan ní ìgbà tó ń ṣe interview fún Sunday Igboho Oro àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ nípa Tinubu ni o nípa Ọọ̀ni of Ifẹ̀ nípa Ṣèyí Mákindé fúnra rẹ̀ tó sọ pé àwọn ti fi àwọn bọ́ọ̀lì síta wọ́n dẹ̀ ń báṣẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi sọ̀rọ̀ Ṣèyí Mákindé mbẹ̀ mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ too much nítorí pé èmi ní evidence mi lọ́wọ́ tí mo fẹ́ máa play ní mo ti sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ parọ́ ẹ máa ṣọ́ irọ́ pa ẹ máa ṣọ́ irọ́ pa nítorí pé tẹ́ ẹ bá ṣọ́ irọ́ pa ó máa yọ yín lẹ́sẹ̀lẹ̀ kò sí nǹkan tó kan ẹgbẹ́ OPC pẹ̀lú ìranu àti orí burúkú tẹ́ ń ṣe ẹ̀sìn mẹ̀rẹ̀ tẹ́ ń ṣe kiri tẹ́ ẹ fẹ́ forúkọ orúkọ rere lẹ̀ jẹ́ àwọn ọmọ yín àwọn bàbá tiwa tọ́ṣẹ̀ wálẹ̀ wọ́n á máa sọ fún wa pé má borúkọ mi jẹ́ tó o bá lè tún orúkọ mi ṣe fílẹ̀ bó ṣe wà nítorí pé àwọn bàbá mi wọ́n lò dáadáa ló jẹ́ kí ìwọ náà wá dé bá ẹ̀yin yín ẹ ti borúkọ ọ̀ràn yín jẹ́ àtúbọ̀tán yóò lè dá ẹ̀ lé ní àtúbọ̀tán gidi kankan ẹ parọ́ títí mo ní àwọn evidence voice note méjì kan nítorí pé most of people náà máa pariwo pé ké ṣe Sunday Igboho wọ́n ṣe kinní kan wọ́n lọ ka mọ́lé nítorí ọ̀rọ̀ Yorùbá nation is a lie it's a lie big lie ni nítorí Yorùbá nation kọ́ lọ́ọ́ ṣe lọ ká sí Sunday Igboho mọ́lé is a big lie inú àwọn followers ẹ̀ tọ́jọ́ ń gbéra wọn kiri òun náà ló tún sọ fọ́nrán yẹn a máa play a kàn máa ń wò yín ran wípé ẹ̀wẹ́ ẹ̀ ń parọ́ jẹun ni kẹ́ ẹ máa parọ́ jẹun but enough is enough ẹ máa tarnish image on other people don't try it mess up with Ìbà Gani Adams this time around we no go gree for anybody tẹ́ ẹ bá ṣorí burúkú àgbé orú burúkú yẹn fún yín ó wà nílẹ̀ lóríṣiríṣi tẹ́ ẹ máa ṣe wọnú gbó lọ ẹ̀wọ̀n á lọ ń dìbọ́ kìrọ ìyá Sunday Igboho náà sọ pé òun ò mọ Onítìrí rí ìwọ ò mọ Onítìrí rí ẹ̀ṣẹ̀ jọ ń sọ̀rọ̀ ni ìwọ ò mọ Onítìrí rí o tí ẹ gbọ́ rí o rí rí òpùrọ̀ ayé àtọ̀run ẹ parọ́ títí ayé yín ń ta ayé yín wá ń ta ayé yín bàjẹ́
ẹ̀yẹn kọ́kọ́ play voice note yẹn ẹ̀yẹn play voice note yẹn. ẹ̀yẹn play voice note yẹn. Yeah, ẹ máa gbọ́ o. ẹ bá ń gbé lóòótọ́ rẹ́ẹ̀dì pé kájọ fa ẹ pé àwọn tó bá wà Nàìjíríà kan jọ ẹ kájọ fa ni oníkẹ́ni kankan sẹ́nu abẹ́rẹ́kẹ́ni bọ̀dì bẹ̀rù ọgbẹ́jọ fún tòkòtò kájọ jà ní o. ẹsẹ̀ tó lóye bí tí mo bá ṣe ń jẹ ọ̀rọ̀ onílé ìyẹn ti ya rìsọ́ọ̀sì ti mí o ó ti ṣe ìrìpápátá olórí burúkú gidi ni. ẹ máa gbọ́ bẹ̀ yẹn o mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yẹn o ọ̀rọ̀ yọ gangan lélẹ́yìí o mo fẹ́ kẹ́ gbọ́ o ẹ máa gbọ́ o. ẹ̀yẹ́ síbi àṣeyàn ní gómìnà yẹn òun lórí burúkú ẹrú Fúlàní ni o ọfẹ second time orílẹ̀ ti burú wọ́n ti gbé ẹrin mọ́ etí ẹ̀yìn rìn kọ̀gbọ́n náà mọ́ ó ti ṣe orí burúkú gidi. mo ṣe tí ì sí ó ti ń lò lọ àwọn ọmọ tí ń bá sọ̀rọ̀ ìwúlò mi ta bá dé àwọn ọmọ bá lọ bẹ́ẹ̀ ni kò sí pé gbé stop ṣe Mákindé rẹ̀ ló ti. ṣe gbọ́ nǹkan tó sọ ó ní ibi táwọn stop àwọn ti ní káwọn ọmọ máa báṣẹ́ lọ wọ́n lè ti ń báṣẹ́ lọ ṣé fóònù ẹ̀ ń pe gbogbo wa ni iṣẹ́ wo ni wọ́n ń bá lọ iṣẹ́ wo lẹ́ni kan máa bá lọ ṣé kò ṣe àwọn iṣẹ́ tẹ́ ní kan máa bá lọ òun lọ padà gbé resort ẹ̀ jáde ni àbí what are you talking about what are you people talking about olóyè burúkú ọmọ àrólé bàbá tẹ́ntẹ́ yẹn ìwọ tó ti ní ìròbó àsìkò ti tó igi ọ̀ṣunṣun la máa bẹ́ẹ̀ fi gbá ìròbó díẹ̀ wọlé àrólé bàbá tẹ́ntẹ́ igi ọ̀ṣunṣun igi bó tún jẹ ìròbó ẹ tó ń mú ẹ tó jẹ́ kó máa ṣe wọ́rọ̀wọ́rọ̀ kiri orí social media yẹn àsìkò ti tó ta máa bẹ́ẹ̀ fi igi ọ̀ṣunṣun ta máa bẹ́ẹ̀ fi gbá ìròbó yẹn wọlé àtàwọn olórí burúkú bí ẹgbẹ́ tẹ̀jọ́ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ọ ń pè yín ládi ẹ̀dùn gbọ́mọ ẹran ọjọ́ tó bá pèèyàn lábì fún ràdàràdà ṣe bí apá fún ẹ mọ́ apá fún ẹ ńlẹ̀ ẹ̀yin olórí burúkú ọ̀hún wọ̀nyí ẹ̀yin ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ ẹ̀ ní jèrè. ló ti ya wèrè ìyẹn ti ya wèrè sọ́ọ̀sì ti mí o ó ti ṣe èrè pápátá olórí burúkú gidi ni àwọn ènìyàn náà yẹn síbi àṣeyàn ní gómìnà yẹn òun lórí burúkú ẹrú Fúlàní díìsì ó ti ń lò lọ àwọn ọmọ tí ń bá sọ̀rọ̀ ìwúlò mi ta bá dé àwọn ọmọ bá lọ bẹ́ẹ̀ ni kò sí pé gbé stop ṣe Mákindé rẹ̀ ló ti ya wèrè ìyẹn ti ya wèrè sọ́ọ̀sì ti mí o ó ti ṣe èrè pápátá olórí burúkú gidi ni àwọn ènìyàn náà yẹn síbi àṣeyàn ní gómìnà yẹn òun lórí burúkú ẹrú Fúlàní ni o ọfẹ second time orílẹ̀ ti burú wọ́n ti gbé ẹrin mọ́ etí ẹ̀yìn rìn kọ̀gbọ́n náà mọ́ ó ti ṣe orí burúkú gidi. So what are you people talking about? tó wá ń sọ pé ìwọ òmọ̀wọ́ kan pa ẹ̀ tí wèrè kan wá jáde tó ní òun àrólé bàbá 1010 tó wá ń sọ pé Ìbà Gani Adams ni ẹ̀yìn Onítìrí ń ṣiṣẹ́ fún jọ ṣé Onítìrí jẹ́ OPC ni àbí ààrẹ jẹ́ Yorùbá Nation ṣé ààrẹ jẹ́ Yorùbá Nation ìyá Yorùbá òun ni Sunday Igboho jẹ àfọwọ́fà Sunday Igboho òun ni ó jẹ àfọwọ́fà ẹ̀ òun ló jẹ ẹnu oníkọ̀ láti ń gbọ́ mọ́ta ẹnu mi kọ́ lẹ́ ti máa gbọ́ máa pílẹ̀ ẹ̀ nítorí pé mo múra wá full loaded ni mo múra wá full loaded ẹ ká gbọ́rọ̀. ẹ máa gbọ́ mo rí kọ́ọ̀dù ẹ̀ nígbà tí mi ò ní purọ́ mo rí kọ́ọ̀dù ẹ̀ ṣe understand because ó níbi tí ọ̀rọ̀ yẹn máa lọ kílẹ̀ mo sọ yẹn yìí ó jẹ́ dídọ́dọ̀ ó wá ń sọ nínú kọ́mbàdì ẹgbẹ́ yẹn pé onítọ́ bá wà ń wá onítọ́ bá wá onítọ́ bá pé 1000 ó ní pé wọn ò ní pẹ́ lọ kílẹ̀ mo sọ yẹn yìí onítọ́ bá pé 1000 wọn ò ní pẹ́ lọ ṣe understand ọba wò pé ok tó bá pé 1000 wọn ò ní pẹ́ lọ ṣé wọn náà wà á mọ̀ ṣe understand lẹ́yìn nǹkan tó wá rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn kò yé kò wọ́n sí tó ti gbogbo àwọn èèyàn. bẹ́ẹ̀ ni kò wọ́n sí àwọn èèyàn. ṣé rí ọ̀rọ̀ yẹn deep. ọ̀rọ̀ yẹn deep. ó ní kan tí Ìgbòho ṣe nígbà yẹn tó fi lọ invade ilé ẹ̀. kì í ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation ló fi invade ilé ẹ̀.
ẹ máa gbọ́ kẹ́lẹ́ ti yín nítorí pé ẹ̀yin tán ti mú ní múgùn èyí mọ̀ pé bí irọ́ bá lọ ní 20 ọdún ọjọ́ kan báyìí òun lòtítọ́ máa ṣe kíni ló máa lè bá bí irọ́ bó bá lọ ní 20 ọdún ọjọ́ kan báyìí lòtítọ́ máa bá ẹ ká gbọ́ ohun ọ̀gbẹ́ni yẹn sí. kíkọ́ bí ìbéèdì lè máa já yín sísìn. ó yá já wa sí. now a fẹ́ gbọ́. Ìgbòho ó ní àwọn ọmọ iṣẹ́ kan tí wọ́n lọ gba ìbọn lọ́wọ́ àwọn custom. ṣé ń gbọ́ o. tó ti yé yín wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn custom. ṣé gbogbo àgbọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn ṣé àgbọ́ sọ̀rọ̀ yẹn tó lọ fi tipátipá sí bọ́dà àgbọ́ sí àbí àá lè máa dáre ká máa wò nítorí gbá tó bá tó àsìkò ṣúṣú wọn ní fùrọ̀ máa là ní àsìkò ṣúṣú yẹn ti wá ṣe kíni ó ti wá tó báyìí ó ti là àsìkò ṣúṣú yẹn ó ti tó ó ti là kò dẹ̀ sí ìmọ̀ tó fà olórí burúkú tó pèrè lọ́mọ bàbá tẹ́ntẹ́ yẹn tí ò ní orúkọ tó jẹ́ ń pé orúkọ olórúkọ tó ń jẹ́ ó ń pèrè láàrò lé bàbá tẹ́ntẹ́ ṣé bàbá tẹ́ntẹ́ nǹkan tó ní orúkọ á lo orúkọ ẹ̀ burú ìwárí lò ò ní ṣàǹfààní ò ní kórè kò bò wálé bó o ṣe ń bà rẹ jẹ́ ẹ̀ láyé ẹ̀ ṣe máa bàjẹ́ ìwọ kan iná ló lọ gbé ìyá olórí burúkú kan wá tó ní ààrẹ ti fún gbogbo òṣàlẹ̀ Yorùbá wọ́n ti fún léwọ̀ jẹ ààrẹ ti sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀yìn abọ́rẹ̀ ilẹ̀ Yorùbá ṣé orí ibi tí ààrẹ ti bọ ẹni òòṣà ní ilẹ̀ Yorùbá ṣé gbogbo àwọn òòṣà tó wà ní ìletò kọ̀ọ̀kan wọn ò ní abọ́rẹ̀ wọn ò ní abọ́rẹ̀ ìlú ọpọlọ ẹ ti lọ ọpọlọ ẹ ó ti lọ kódà ààrẹ ò da obì wọn ò da obì rí ní ìdí òòṣà kan rí ní pé bóyá wọn wá wò ó pé àwa sí ìlú yìí ó yá kán á da obì ń díẹ̀ débi pé wọ́n fẹ́ bọ òòṣà ọkàn ibùdó gan ọkọta tó wà ń lu wọn gan ọkọta tó wà ń lu wọn àwọn abọrẹ̀ ìlú yẹn àwọn olóòṣà ìlú yẹn tó jẹ́ pé ìdílé wọn ló ń bọ ọ̀ràn bọ lẹ́yìn pé káàrẹ kọ́ dìbẹ̀ kó wúre ẹ̀yin òpònú abanijẹ́ tí ń banijẹ́ ìran atúniṣe tó ń túniṣe ẹni ń banijẹ́ kó máa banijẹ́ níṣó ẹni tó ń túniṣe kó máa túniṣe níṣó gbogbo wa náà la máa padà kéré ẹ̀san wa ó kọ́ yẹn pé orí burúkú tó fẹ́ filẹ̀ dá wọn ọmọ ẹ̀ òun làánú wọn ń ṣe mí nítorí pé wọ́n máa padà máa gbé ẹ ṣépè níbikíbi tó bá wà ní. àwọn kọ́sọ̀mù tó gbàgbọ́ lọ́wọ́ wọn yẹn wọ́n wá sọ fún wọ́n wá wá because bíi wọn kì í ṣọ̀gá ṣọ̀sán wọ́n wá bá Ìgbòho nílé wọ́n wá sọ fún Ìgbòho kókó jọ pé kó rìlíìsì ìbọn yẹn fún àwọn pé kó ṣàánú àwọn kó má jẹ́ káwọn kò ní ibi iṣẹ́ kó má yọ àwọn kò ní iṣẹ́ Ìgbòho wá sọ fún pé kó lọ mú oye kan wá owó yẹn wá pọ̀ bọ̀ wọ́n ṣàwọn fi owó kan bẹ Ìgbòho yá 3 million àbí 5 million lọ́wọ́ fi bẹ́ẹ̀ wípé kó jọ kó gba owó yẹn olówó yẹn kéré nípa àwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀. ibi táwọn ẹ̀ṣà ti wá owó yẹn bẹ́ẹ̀ rí owó yẹn ọ̀rọ̀ yẹn wá sí kí ni ó wá padà jáde ọ̀rọ̀ yẹn nígbà táwọn ọ̀gá àwọn kọ́sọ̀mù wá gbọ́ ọ̀rọ̀ yẹn ṣé é sì náà wá lọ bá Ṣèyí Mákindé náà wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún Ṣèyí Mákindé tó ti yé ní Ṣèyí Mákindé wá gbé Ṣèyí Mákindé náà kú ti rẹ ó ti ń wà dẹ́tẹ́ tẹ́lẹ̀ bóyá sọ́pọ́ọ̀tì wọn nìyẹn nǹkan tó fọ́tọ́ fi lọ ìbéèdì ilé Ìgbòho nìyẹn tó fi wá kamọ́lé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ pé tó bá wá pẹ́ fún 1000 wá pé wọ́n ní pẹ́ lọ. ní wèrè tó péré nílé di kéèyàn náà ń pariwo lálẹ́ ọjọ́ yẹn nígbà àwọn DSS dé wọlé ṣé ẹ lè escape mọ́ DSS lọ ẹ̀yẹ parọ́ mọ́ ṣán ṣe pé rọ́ fún yín ni ẹ̀yin Oro Nation ṣán ṣe pé rọ́ fún yín ni ṣé dẹ́ báyìí ti parọ́ ẹ̀ ní rísítà yẹn gbà ọjà yóò ní ta lórí YouTube ẹ̀ níṣẹ́ ẹ̀ nábò bẹ́ẹ̀ bá ṣe sùn náà lẹ ṣe máa jí bá lẹ ṣe ní parọ́ báwo ni ẹ̀ ṣe ní parọ́ ṣùgbọ́n tẹ́ bá tí wọ́n ń parọ́ yín kiri ẹ má parọ́ dọ́dọ̀ ààrẹ o enough is enough enough is enough ṣó ti yé ẹ má parọ́ dé ọ̀dọ̀ ààrẹ enough is enough o àwọn ò bá ń ṣe Yorùbá nation ìyẹn dẹ̀ ló ń ta yín lára ìyẹn ló ń bá yín lọ́kàn jẹ́
nítorí pé pàkúté tẹ́ẹ̀dẹ̀ fún òde ọ̀yá wa agilintí ló mú mọ́ yín lọ́wọ́ òun ló wá ń fún yín ní edic ó ń fún yín ní ìnira ó ń fún yín ní ọgbẹ́ ọkàn nípé ayé yín ti padà ta ẹ̀ṣẹ́ ni irú tiyín ti jóná kí ló dé tẹ́fẹ́ máa kóná ẹfẹ́ kóná mọ́ ti tiwa irọ́ kò lè work o so àrólé baba 1010 àti ẹ̀yin Ehoro Nation this is the last warning for you people ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ yé parọ́ fún ọmọ Yorùbá mọ́ Yorùbá Nation tẹ́ ń gbé kiri is a scam fọ́nrán yẹn ti máa pìlì ẹ̀ kanlẹ̀ ilé ayé yìí máa ta àìmọye tó wà lọ́wọ́ wa tá kàn wò pé wò olóyè burúkú ni wọ́n àyẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n lẹ́nìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ but àwọn ò torí ti yín dúró nílẹ̀ Yorùbá ẹni bá torí ti wá dúró nílẹ̀ Yorùbá àwọn alálẹ̀ Yorùbá máa fi ẹ̀jẹ̀ onítọ̀hún yẹn wọ́n máa fi ṣe ètùtù ilẹ̀ Yorùbá ni o so kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹni bá fẹ́ bàjẹ́ àwọn tó náyé wọ́n á fi ẹ̀mí wọn wọ́n á fi dì ní ìyẹn ní ẹgbẹ̀bẹ̀ yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba wa ẹ̀yin olóyè ńlẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ tún rí fọ́nrán tí ààrẹ sọ ní ọjọ́ Elédùmarè festival grand finale nípa insecurity ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ tá a bá mọ̀ pé ìyà yẹn ń jẹ wá dáadáa àti kọ̀yà òun ló yí sí jù tá a bá ti jọ fọwọ́sowọ́pọ̀ ọ̀tọ̀ ní rally ọ̀tọ̀ ní pé ká ṣe jàǹgbára ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò papọ̀ mọ́ra wọn insecurity ilẹ̀ Yorùbá ó gba tactics ìwọ tó bá jáde láìsí approval state irú Iji state governor state kọ̀ọ̀kan ní Iji state òun ni ó jẹ́ chief security state yẹn without their approval tó bá lọ tọ́ bọ security ìlú yẹn wàá ṣẹ̀wọ̀n kódà bó bá ṣọ́ra ẹ̀wọ̀n yẹn gan tún lè kó ràn ọmọ tó máa sọ di ẹ̀wọ̀n dìran à ń bí àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá àti bàbá wa president Tinubu ẹ ká ṣe needful things at the right time insecurity ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ fáwọn 6 months just 6 months dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ nítorí ẹlòmíì a máa sọ pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ not ìyá ọ̀kẹ́rẹ́ dánwò òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́ kí ni ìtumọ̀ òwe ojú wípé tí ọ̀kẹ́rẹ́ tó bá ń fò báyìí tó ń fò báyìí lójú ọlọ́dẹ ibi tó ti ń fò yẹn tọ́wọ́ ẹ̀ bá rí tó jábọ́lẹ̀ ó di ìyà fún ọlọ́dẹ nìyẹn ọlọ́dẹ àwì níná wọ́n á sọ mọ́lẹ̀ wọ́n á forí ẹ̀ gbági forí ẹ̀ gbọ́pẹ̀ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ tó ti yé fún insecurity ilẹ̀ Yorùbá àgbà ló tó òròfọ̀ ọba ló tó yin erí fún iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àgbègbè rán mọ́ ẹni tó ti yé bí ọ̀rọ̀ ti insecurity bí yẹn ṣe jẹ́ nìyẹn. And secondly òun lẹ́yìn lọ́balọ́ba wa ẹ ká máa rí appearance ọba ní ara wa ẹ má bínú ẹ̀yin ládéládé o mo ṣí fìlà sórí adé o kí ní àwọn appearance ojú wípé kò sọba tí ò lè lu ẹ̀ṣọ́ ẹ ká lu ẹ̀ṣọ́ ṣùgbọ́n àwọn ìlẹ̀kẹ̀ ọrùn wa ìlẹ̀kẹ̀ ọrùn ọwọ́ wa méjèèjì nígbà tá a fẹ́ jọba wọ́n máa kó ìlẹ̀kẹ̀ méjì sọ́rùn ọwọ́ wa kìíní àtọrùn ọwọ́ wa kejì bá a bá fẹ́ joyè náà ní ilẹ̀ Yorùbá méjèèjì náà lọ máa kó ìlẹ̀kẹ̀ méjì sí ṣùgbọ́n nísìnyí a ń fẹ́ máa lo ìlẹ̀kẹ̀ sọ́rùn mọ́ láti máa fi ṣe ìdánimọ̀ fún wa pé ẹni yìí kábíyèsí ni tàbí olóyè ni ó ní ọjọ́ kan tá à ń jáde lọ èmi àtọ̀gá mi bá a ṣe dé eré abìkan nìyẹn àwọn ọlọ́pàá yẹn dá wa dúró nígbà tó dá wa dúró ọ̀gá mi lè jókòó síwájú mọ́tò mi jókòó sẹ́yìn ẹ̀ ìkan náà ọmọ wa náà ló tún wa mọ́tò so bí àwọn ọlọ́pàá yẹn ṣe dá wa dúró nítorí pé ọ̀gá mi yẹn lo fìlà
irú ti tèmi báyìí ó gẹ̀ẹ́sẹ̀gbẹ́ wọ́n lo ìlẹ̀kẹ̀ sọ́rùn wọ́n dẹ̀ tún lo ìlẹ̀kẹ̀ sọ́wọ́ nígbà táwọn ọlọ́pàá yìí máa bá wọn sọ̀rọ̀ wọ́n ní baálẹ̀ o ọkọ̀ lu o ẹ̀rọ rasa káró lé o wàrà ìmúra sí òun ní sọ ní lọ́jọ́ ìmúra yẹn òun lọ́ fi kí wọ́n pé baálẹ̀ o káró lé o ẹni yóò dẹ̀ ń ṣe baálẹ̀ ṣùgbọ́n olóyè ni ìmúra olóyè òun ló mú ni wọ́n fi pọ́n lé náà fi qualify ẹ̀ gẹ́gẹ́ bí baálẹ̀ nítorí ẹ̀ta bá rẹ̀ àwọn ọba míì ní street tó lò lẹ̀kẹ̀ sọ́wọ́ ọ̀tún kò lò lẹ̀ sọ́wọ́ àlàáfíà ó lò lẹ̀kẹ̀ sọ́rùn kéèyàn gan tó rí pé ọba ni ó máa pẹ́ so ìlẹ̀kẹ̀ òun la fi ṣe kíni la fi ń dá ọba mọ̀ la fi ń dólóyè mọ̀ ká wá mú ẹ̀ṣọ́ ṣéènì ká fi sí ó ṣe déédéé ara wọn because ẹ̀yin ọba wa ẹni promotion of culture and tradition ẹ̀yin ni custodian abẹ tó jẹ́ ojúlówó ọbẹ̀ èyí tó bá kù ká bá yín gba lẹ́gbẹ̀ẹ́ ká gba sọ́tún ká gba sósì kí gbogbo ẹ̀ ṣe kí ni kó dódídí ní irú ìtí bàbá Ẹ̀bà Gani Adams ń ṣe tí wọ́n jẹ́ chief promoter Olókun Festival Foundation tí àwọn ọmọ ẹgbẹ́ OPC tá a ṣe agbátẹrù ẹ̀ tí gbogbo ẹ̀ ń dẹ̀ ṣe kí ni tó ń lọ múrẹ́múrẹ́ tó ń lọ dáadáa òun ní dìdìrín ọmọ bàbá tẹ́ntẹ́n sọ pé àwọn OPC àtàrẹ wọ́n ti fún àwọn òṣàlẹ̀ Yorùbá ní èèwọ̀ jẹ òpònú akáfúwérùn bóyá wá gan lòun gan fúnra rẹ̀ mọ òṣà tó ń sìn ní ìdílé bàbá àtìyẹ́ ọmọ ọ̀ràn kíran ewúrẹ́ àwọn ẹranko tó kóra àwọn jọ sínú Yorùbá nation ní jèrè mo kó nílé mo kálejò mo kí gbogbo àwọn tó ti wò wá àtàwọn tó tún sì máa wò wá irú tèmi wá sọ kò jù báyìí lọ Sunday Igboho òun ni olórí Yorùbá nation kàn mú dáadáa ẹ ti gbé gbọ́n fọ́nrán ta play bàbá Akíntóyè òun ni bàbá Yorùbá nation pẹ̀lú àwọn ọmọ ààrẹ òun ṣe Yorùbá nation kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú Yorùbá nation gbogbo ẹgbẹ́ tá ààrẹ gan dálẹ̀ YOF restructuring lọ dúró fún federalism regionalism àwọn nǹkan tó dúró fún nìyẹn OPU Oòduà Progressive Union now in 98 country tọ́lẹ̀ ti kó 5 continents out of 6 continents ṣe Yorùbá nation restructuring federalism full federalism àti regionalism ìhun tó dúró fún nìyẹn wọn bá ń ṣe Yorùbá nation ká máa ti wá sọ wípé OPC ní ilẹ̀ Yorùbá yìí àwa ò ṣe Yorùbá nation bàbá Ẹ̀bà Gani Adams ò dẹ̀ bá ń ṣe Yorùbá nation ẹ̀yin tẹ́ ẹjọ́ ń ṣe Yorùbá nation yín oníkẹjọ ṣe kíni kẹjọ fèsì ara yín ẹ má kó tààrẹ mọ́ mo jẹ́ kìlọ̀ fún bàbá Èkìtì náà àgbá yín ẹ fi ń wọlẹ̀ ẹ fi ń ṣe lágbálágbá ẹ fẹ́ fà tẹ́tẹ́ dì ẹ fẹ́ fi àtẹ ẹ fẹ́ fi tẹ́ dì bọ́pọlọ yín bá ń gbóná ẹ lọ doríkodò sínú omi kọ́pọlọ yín lè nítumọ̀ gbogbo ṣe àti ranu tẹ́ ń ṣe kiri lórí social media yẹn ẹ fara gbẹgbà ọ̀rọ̀ gidi tẹ́ ẹ máa wò ń pé ṣẹ́yìn lẹ́ ń ṣẹlẹ́yà báyìí ẹ lọ sa gbéjẹmọ́wọ́ ẹgbẹ́ wa Ẹ̀bà Gani Adams kò bá ń ṣe Yorùbá nation ẹ di Yorùbá nation yín mú pẹ̀lú gbogbo àwọn ọ̀ranù tẹ́ lọ ṣe káàkiri bí ìgbà tó yẹn pa ààrẹ gan ti mọ̀ pé ìranù òṣì àtàbàṣà òun lẹ̀ ń bá kiri lọ́ọ́ fi rọra ṣe kíni lọ́ọ́ fi rọra step aside pé ẹ yẹ ká fèsì restructuring wa kọ́wọn Yorùbá nation náà máa ṣe ti tiwọn àjọ lọ pàdé ní iwájú òun ni yó ẹ ti kú sọ́nà bí èéfín ayé yín ò nítumọ̀ ayé yín kò nítumọ̀ ayé yín ti ta gbà ò ayé yín ó ti ta gbà ò bí àgbàdo nú kí ló tẹ̀ tí ń pè àgbàdo nú kíni àgbàdo yangan inú agbada tí iná mú ayé yín ti ta gbà ò láyé yín ta ká máa fẹ́ lè ṣe movement kí á sùn láyọ̀ kádẹ́jì ní ayọ̀ ní agbára Ọlọ́run ànífikún ṣèdárò
ẹnìkan kan wá ẹlẹ́ni òdẹ nígbà ṣe wá ṣe nígbà tí ilẹ̀ Yorùbá yìí tó bá nójútù tó nítumọ̀ gbogbo apárápátá àjọ máa jèrè ẹ̀. Bẹ́ẹ̀ni jagunjagun ló ké sí. Ẹ̀rọ alárìíta ló gan ọbẹ̀ ló gan ọbẹ̀. Ẹ ṣe gbogbo ẹni tẹ́ ń wò wá àtàwọn tó tún ṣì máa wò wá ẹ ká máa fi lè ṣe ìlọ ní agbára Ọlọ́run àní sún lè kú lọ́wọ́ àní sún làárùn lọ́wọ́ ní agbára Ọlọ́run gbogbo ẹni bá ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ṣọkùnrin ni ṣobìnrin ni ẹni tá a fojú sí ń pé èèyàn rẹ̀ àtẹni tá a fojú sí ń pé kò ń ṣe èèyàn rẹ̀ àwọn alálẹ̀ máa gbé wọn gbì bí ètò ọ̀gẹ̀dẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ máa gbé wọn rìn bí ètò ọ̀gẹ̀dẹ̀ ni bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí kéèyàn ní igba ọṣẹ tó fi ń wẹ awẹ bí kó ní gba àlùkùránì tọ́ni tó bá ti kà ó máa ré kó lórí ẹ̀ ìjọ tó bá máa ṣe mọ́ lára kò ní rántí wẹ̀ ìpayakata báyìí òun ni Ògún pẹran títẹ̀ wọ́n máa ponítọ̀ nípakúpa ni wọ́n á pẹ́rùn ẹ̀ sórí ta gbogbo ilẹ̀ Yorùbá ni ó dàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ God bless you all.